Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Happy Sunday to you all. A kú ọjọ́ ìsinmi ẹni. Ọjọ́ ẹni ó máa tu èmi àti yín lára o. Àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ìbùkún Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni, ẹni tó jẹ́ ọjọ́ ìsinmi April 27, 2025. Mo kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Ẹ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ ní July 15 o. Ẹ máa gbáradì o. Ó máa bá wa láyé àtàlàáfíà. Ẹ̀yin èèyàn ẹ kọ́mẹ́ǹtì bó ṣe yẹ kẹ́ ẹ kọ́mẹ́ǹtì o. Ẹ dẹ̀ share àwọn gist wa. À ń bẹ gbogbo àwọn èèyàn ẹ subscribe sórí channel yìí. Ẹ subscribe torí tẹ bá ń subscribe ní inú àwa náà máa dùn láti máa fún yín ní gist lórí rẹpẹtẹ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé Queen Naomi àti bàbá Wẹ̀rínlá o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé wọn. Ọlọ́run ní ó really nífẹ̀ẹ́ wọn gidigidi ni. Nítorí gbogbo làálàá àti nǹkan tí Queen Naomi ti dojú kọ. Ọlọ́run kàn ń gbé wọn lékè ni. Ọlọ́run ń jẹ́wọ́ ara ẹ̀ nínú ayé wọn. Ọlọ́run ò fi wọ́n sílẹ̀ nítorí àánú rẹ̀ tó fi fún wọn ó ti pọ̀ jù. Tí ò bá ń ṣe àánú Ọlọ́run, nǹkan tá à ń sọ yìí kọ́ là bá máa sọ. Bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi nǹkan náà ti dojú kọ. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́wọ́ ara ẹ̀ wípé wọ́n ń sin àwọn ní òtítọ́ àti ní òdodo. Ìtorí ẹ̀ ni ó fi dá kí èèyàn máa sin Ọlọ́run ní òtítọ́ àti ní òdodo. Ẹ̀yin èèyàn lé ẹ wo irú arákùnrin TikToker tó kú sídi iṣẹ́ tó ń ṣe. Ṣé ó mọ ìgbà tó kọ̀? Kò mọ ìgbà tó kọ̀. Kò sí ẹni tí ó mọ ọjọ́ àti àkókò tí ikú bá dé. Ìtorí ẹ̀ ni ó fi dá ká máa ṣe rere. Nítorí pé ilé ayé yìí ilé asán ni. Kò sí nǹkan tá a mú wá sáyé, kò sí nǹkan tá a máa mú lọ. Ẹ jẹ́ ká wùwà tó dáa, ẹ jẹ́ ká ṣe rere láyé. Ìwọ tó jẹ́ pé ìdí kó bá tèèyàn jẹ́ ló wà. Ọlọ́run rí ẹ. Ìwọ tó jẹ́ pé ìdí kó máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ kiri ló wà. Ọlọ́run rí ẹ. Ìwọ tó jẹ́ pé ìdí kó máa wá ìpalára ọmọ ẹnì kejì. Ọlọ́run rí ẹ. Ẹ wo arákùnrin yẹn. Ìjà oníjà ló ń jà o. Ìjà Mohbad ló ń jà títí tọ́lọ́jọ́ fi dé. Ọlọ́run á tẹ arákùnrin yìí sí afẹ́fẹ́ rere o. Ẹ̀yin èèyàn lé, ó lágbára. Dr. Elizabeth èèyàn dáadáa ni wọ́n. Èèyàn dáadáa ni Dr. Elizabeth. Ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ Queen Naomi ni Dr. Elizabeth ti gbọ́ ọ̀rọ̀ yẹn tí wọ́n fi sọ fún bàbá Wẹ̀rínlá. Tí ò bá ń ṣe ọpẹ́lọpẹ́ Dr. Elizabeth, bí wọn bá máa ṣe yọ orúkọ Queen Naomi finally mà nìyẹn nínú ìwé àwọn olórí registry book tó ń kọ orúkọ àwọn olórí sí. Bí wọn bá ṣe yọ orúkọ wọn nìyẹn o. Dr. Elizabeth ló dìde lóde láyé. Irú nǹkan báyìí ò ní ṣẹlẹ̀. Irú nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ sí Queen Naomi. Ẹni tó ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe, tó wọnú ilé ọkọ ẹ̀ pẹ̀lú ìdùnnú àti ayọ̀. Ẹ wá ní pé rárá, orúkọ ẹ̀ ò ní sí nínú ìwé àwọn olórí registry book. Ṣùgbọ́n wọ́n ní gbogbo àṣírí ti tú. Bàbá Wẹ̀rínlá wọ́n ti forúkọ wọn síbẹ̀ padà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé wọn. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run nítorí pé Ọlọ́run ń jà fún wọn ni. Ọlọ́run ń jà fún wọn ní gbogbo ìgbà. Ọlọ́run ń jà fún wọn nítorí pé ọmọ Ọlọ́run ni wọ́n. Àmì Ọlọ́run wà nínú ayé wọn. Ìmísí Ọlọ́run wà nínú ayé wọn. Ọlọ́run ò fi wọ́n sílẹ̀ ní ìgbà kankan.
Ṣé ẹ rí picture tí mo gbé sí iwájú gist tí mò ń ṣe, ibi tí kábíyèsí àti Queen Naomi ti dì mọ́ra wọn. Mo wo picture yìí dáadáa. Picture yìí ó ń pàrokò ni o. Àrokò ló ń pa o. Ẹ̀yin ẹ wo bí bàbá Werinla ṣe ṣe nínú àwòrán yìí àti Queen Naomi. Ṣé ẹ rí bí wọ́n ṣe jọ dì mọ́ra wọn yẹn? Àrokò ló pa o. Ìpè kéèyàn kankan má tú wọn ká ní o. Nítorí wọ́n ti yàn látọ̀run ni. Wọ́n ti yan kádàrá wọn pọ̀. Wọ́n ti yàn látọ̀run. Ẹ fi Queen Naomi sílẹ̀, ẹ jẹ́ kí Queen Naomi ráyé wá. Ẹ jẹ́ kó enjoy life ẹ̀. Gbogbo nǹkan tí wọ́n pinnu láti ṣe láyé ẹ jẹ́ kan ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé Dr. Elizabeth nítorí pé Ọlọ́run fún wọn ní inú tó mọ́. Ẹni tó máa ń tún tọmọ ẹnì kejì ṣe, Ọlọ́run náà máa tún tiẹ̀ ṣe ni. Mo wá gbàdúrà gbogbo nǹkan tí Dr. Elizabeth bá tọrọ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run á máa fi fún wọn o. Gbogbo nǹkan tó ń tọrọ ní ìkọ̀kọ̀ lọ́wọ́ Ọlọ́run àwọn náà mọ̀. Ṣùgbọ́n mo gbàdúrà pé gbogbo ẹ̀ pátápátá kó wá sí ìmúṣẹ nínú ayé wọn. Kí Ọlọ́run dùn wọ́n nínú oore kàbìtìkàbìtì tí wọn ò lérò. Ọlọ́run á ṣe fún Dr. Elizabeth. Wọ́n á finú ṣoyún, wọ́n á fẹ̀yìn gbọmọ̀ pọ̀ fún bàbá Werinla. Bàbá Werinla, ẹ máa pẹ́ lórí ìtẹ́ yìí o. Ní agbára Ọlọ́run, ìtẹ́ yín ò ní dàrú. Àsìkò yín ó máa sàn wá sí rere ayọ̀ ìdùnnú. Ẹ máa pẹ́ kọrin kéṣe ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé, Ọlọ́run ló ń wà pẹ̀lú Queen Naomi. Ọlọ́run ló ń ja ìjà yìí fún wọn. Kì í ṣe pé mímọ̀ ṣe wọn o. Kì í ṣe mímọ̀ ṣe wọn rárá nítorí pé ẹlòmíì gan kò rí wàhálà tó báyìí tó jẹ́ pé ó ti bá lọ. Ṣùgbọ́n wọ́n dúpẹ́ fún gbogbo oore èyí tí Ọlọ́run ṣe nínú ayé wọn. Oore náà kò ní dìbàjẹ́ o. Ẹ̀yin àti kábíyèsí ẹ máa lura yín gbó pẹ́pẹ́pẹ́pẹ́ ni. Ẹ máa pẹ́ fúnra yín. Ìbejì la tó ń retí látọ̀dọ̀ Ọlọ́run tọ́lọ́run máa fi sáàrín ẹ̀yin méjèèjì. Ẹ̀yin èèyàn lé, mo ní kí n wá fún yín ní update ni. Wọ́n ní bàbá Werinla, wọ́n ní rárá o. Àwọn ò gbà kéèyàn kan ṣe ritual kankan láti kí orúkọ wọn wọ inú ìwé yìí o. Inú ìwé olórí registry yẹn mọ́. Wípé torí gbogbo nǹkan tí wọ́n ti ṣe kò bá ojú mu. Bí a ṣe gbọ́ wọ́n ní wọ́n bẹ̀bẹ̀. Wọ́n ní ṣùgbọ́n bàbá Werinla ní rárá. Wípé torí ìwà tí wọ́n wù, ìwà tí ò dáa ni. Ṣùgbọ́n mi ò fẹ́ mú ẹnu lọ sí ibẹ̀ lénìí. Mo ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé Dr. Elizabeth àti Queen Naomi. Fún ìgbésí ayé wọn. Fún nǹkan tí Ọlọ́run ṣe nínú ayé wọn. Tí ò bá ń ṣe Dr. Elizabeth, a ní mọ ibi tọ́rọ̀ yẹn ti jẹ wá. Orí pé nǹkan kò ṣe bó ṣe yẹ kó ṣe la ṣe máa wà. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run ó gbàkóso. Ó gbàkóso àṣírí tú gbogbo àṣírí yẹn pátápátá gbogbo ẹ̀ ló tú síta. So wọ́n ní bàbá Werinla ní rárá. Nítorí nǹkan tí wọ́n ṣe o, àwọn ò ní jẹ́ kí wọ́n ṣe àwọn ritual yẹn láti fi orúkọ wọn sí inú registry book àwọn olórí. Nǹkan tí a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Mo ní kí n sáré fún yín ní update ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àánú ẹ̀ lórí gbogbo wa. Gbogbo nǹkan tí a bá ń dáwọ́lé a máa yọrí sí rere. Ọlọ́run á gbọ́ àdúrà gbogbo wa. Gbogbo ẹ̀yin subscribers mi, I really say a big thank you for your love,
for your support on this channel. Bí ẹ ṣe ń support channel, Ọlọ́run á support ẹ̀yin náà o. Ọlọ́run á dùn yín nínú o. Àánú Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Orúkọ mi ni Máṣọ́lá. Orúkọ mi ò yí padà. Ṣé mo pa máa ń sọ pé allegedly ní gbogbo nǹkan tá a bá gbọ́ lórí channel yìí, some of them. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yìí, kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Bí mo ṣe sọ fún yín, prize giveaway wa ń bọ̀ ní July 15. Ẹ máa gbáradì o. Àwọn èèyàn kan ti darapọ̀ mọ́ wa. Ẹ máa comment, ẹ máa like, ẹ máa share gbogbo àwọn gist wa. Ọlọ́run Elédùmarè á fi ìfẹ́ hàn nínú ayé gbogbo wa o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all. God bless you.